wípé ẹ káàbọ̀ sórí ètò wa fún tòní. Orúkọ tó mi padà Ọmọbọ̀rẹ̀wò ayé kò tọ́ ọ̀nà ni èmi ń jẹ́. Bó tẹ́ bá kọ́ rè tí ó ń darapọ̀ mọ́ wa lórí ètò wa fún tòní abẹ́ kẹ́lẹ́ wa subscribe sórí YouTube channel wa bẹ́ẹ̀ sì ni kẹ́lẹ́ wa àti ẹ̀rọ sábẹ́ kẹ́lẹ́ jẹ́ náà kọ́kọ́ tí ó máa ra àwọn ètò wa bí a bá ṣe mú wá fún yín ní ọlọ́kan ìjọ̀kan. Má gbàgbé láti share, láti like, láti fi kọ́mẹ̀ntì yín ránṣẹ́ bí a bá ṣe máa ètò wa fún lónìí kí ni ohun tá a tún mú wá fún yín ẹ̀rí wípé yàrá ọ̀tọ̀ ọlọ́tọ̀ ló ń tọ̀ wọ́n tọ̀ lórí ayé kò tọ́ òótọ́ òun náà ni àwa ń sọ torí pé the truth must be told. Lónìí kí làwọn tá a mú wá fún ẹ jẹ́ kájọ wá nǹkan fìdílé kájọ lọ wo fídíò eléyìí tí a tún mú wá fún wa lọ́jọ́ tòní. Mo ń bọ̀ mi ò tí ì dé. Òkè òkè wa ò ẹ káàárọ̀. Mo fẹ́ sáré ṣe fídíò yìí kí ó lè jọjú wa pé gbẹ̀rin ọ̀tẹ̀ bí a ṣe ń pa kan náà nìkan o. Gbogbo wa la mọ̀ wípé olóyè Sunday Igboho ṣe àbẹ̀wò sí ààfin Ọ̀nìrìṣà ti Ilé Ifẹ̀ ọba Adéyẹyè Ẹnìtàn. Ó sì kí rẹ̀ níbẹ̀ pé ládé Aláàfin ò ládé adé aládégún òun náà la gbà fáláàfin. Bí wọ́n ṣe ń kì wọ́n nìyẹn, Aláàfin ò ládé lóòótọ́ àmọ́ kété tí olóyè Sunday Igboho kúrò ní Ilé Ifẹ̀ òun náà ni ọba Ọwọ́adé ti ṣe Aláàfin tìlú Ọ̀yọ́ òun náà ló pe bàbá wa Olúgbọ́n tó sì ní Sunday Igboho bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sí òun, Sunday Igboho yẹ̀yẹ́ òun, Sunday Igboho bú òun nígbà tí ó dé ọ̀dọ̀ Ọ̀nìrìṣà. Gbogbo wa pátápátá ẹ jẹ́ á jọ wo fídíò yìí tàbí ẹnikẹ́ni kó lọ wo fídíò tí olóyè Sunday Igboho ṣe. Ó ń kí ara ẹ̀ pé ọmọ aládìgún lòun, ọmọ bíbí Oòduà lòun. Ó dẹ̀ sọ ìtàn bó ṣe dé Ilé Ifẹ̀ pẹ̀lú 20 naira lọ́wọ́ nígbà tó ní òun náà eégún tẹ́gùn bẹ̀rẹ̀ sí ní yọ sóun. Ó sì ń sọ wípé Ọ̀nìrìṣà lórí gbogbo ọlọ́ba káàkiri ilẹ̀ Yorùbá kò sí sẹ́ni tí òun ilé ìwò rújú kí wá ló wá dé tí Ọ̀wọ́adé ń fapá jánu tó ń fẹsẹ̀ jẹlẹ̀. Àmọ́ ẹnu tèmi kọ́ òun náà ni ẹ ti gbọ́ bó ṣe ṣẹlẹ̀. Jẹ́ ká lọ gbọ́n tó lè Sunday Igboho, jẹ́ ká lọ gbọ́n tó sọ. Abáyé ṣe fídíò yìí ní alẹ́ ládùúgbò wàhálà tó ṣe nígbà tó kúrò ní Ilé Ifẹ̀ ó lọ sí ọ̀dọ̀ Ògúnṣúà ó sì kọrí sí ìlú Òṣogbo. Ẹ jẹ́ ká jọ lọ wo fídíò ọ̀hún. Ẹ káalẹ́ o gbogbo ọmọ Yorùbá káàkiri ẹ kú àtàárọ̀. Bàbá mi Olúgbọ́n bàbá dáadáa àwọn náà pè mí sìn Adéọpẹ́ lóríṣà. Wọ́n wá ń ṣàlàyé fún mi pé bàbá wa Aláàfin Ọ̀yọ́ wọ́n sọ pé mò ń bú àwọn nígbà tí mo dé ọ̀dọ̀ bàbá wa Ọ̀nìrìṣà. Mi ò bú yín o, kí ni mo fẹ́ bú yín fún? Ṣé bàbá mi Olúgbọ́n wá jẹ́ ọba kékeré nílẹ̀ Yorùbá tí wọ́n wá sọ̀rọ̀ tí màá wá sọ pé mo gbọ́dọ̀ sáré ṣàtúnṣe kí n lè gbọ́ kí gbogbo èèyàn mọ̀ pé ọ̀rọ̀ ò rí bẹ́ẹ̀. Gbogbo ala mọ̀ pé Olúgbọ́n ọba ńlá nílẹ̀ Yorùbá. Aláàfin dẹ̀ sọba kékeré nílẹ̀ Yorùbá débi tí irú mi ó mọ̀ fi ẹnu sọ̀rọ̀ sáláàfin. Aláàfin sọba kékeré ọmọ Ọ̀yọ́ dẹ̀ tún ní mí. So bí wọ́n dẹ̀ ṣe ń kí wàánu agboolé wa tí bàbá mi Aláàfin náà mọ̀ nìyẹn. So wọ́n á ní ládé Aláàfin ò ládé adé aládìkún la gbàtà fáláàfin. Bí wọ́n ṣe ń kí wàánu agboolé wa nìyẹn. Orí adé ọmọ aládé odi ọmọ aládé sẹ́sẹ̀ fún. Bí wọ́n ṣe ń kí wàánu agboolé aládìkún nìyẹn tí bàbá mi Aláàfin náà mọ̀ bẹ́ẹ̀. Aláàfin sọba kékeré tí màá mọ̀ bú wọn mi bú wọn o, kábíyèsí mi jẹ́ bú yín o, mi ń ṣe bẹ́ẹ̀ o. So bí mo ṣe wọnú ọ̀dọ̀ bàbá wa Ọ̀nìrìṣà ni àwọn oníewì ń kì mí ní ọmọ aládìkún. So mo wá fi ń ṣe àlàyé ọ̀rọ̀ wípé bí mo ṣe wọlé ń bí ni àwọn eléwì ti ń kì mí pé bàbá Ọ̀ọ̀ni bàbá wa Ọ̀nìrìṣà alálàáfíà ni wọ́n ká ní wọ́n já alálàáfíà ni mo ti bú wọn rí. Mo tún wá wọlé wọ́n tún wá ń kì mí ní ọmọ Ọ̀yọ́ ọmọ aládìkún wọ́n tún ń kì mí lójú wọn ó tún sọ̀rọ̀. Mo wá kíra mi gẹ́gẹ́ bí ọmọ aládìkún pé gbogbo nǹkan wọ̀nyí kò dùn bàbá Ọ̀ọ̀ni. Bàbá tó wá fàyè gbà mí wọ́n tún celebrate mi wọ́n pe gbogbo ọba ńláńlá lájọ wọ́n ní kí wọ́n pọ́n mi lé wọ́n ṣàdúrà fún mi. So mo ní nkíní yẹn ó jọ mí lójú mo fi ṣàkàwé ọ̀rọ̀ níwájú bàbá wa Ọ̀nìrìṣà ni kì í ṣe pé mo bú bàbá wa Aláàfin kí ni mo fẹ́ bú wọn fún? Kálàáfíà wà láàrin gbogbo ẹ̀yin bàbá wa làwa ń gbàdúrà ká fìrì kárìn sọ́dọ̀ bàbá wa Aláàfin kọ́kẹ́ wọ́n balẹ̀ kọ́ mọ́ sọ pa lọ ṣe nǹkan burúkú kárìn sọ́dọ̀ bàbá wa Ọ̀nìrìṣà kọ́kẹ́ wọ́n balẹ̀ ká mọ̀ pé ilé bàbá wa náà lálọ́ ká lọ́dọ̀ bàbá wa Olúgbọ́n ká mọ̀ pé ilé bàbá wa lálọ́ ká fi láti sọ̀rọ̀ ńbẹ̀ ohun táwa fún nìyẹn o. Bàbá wa Aláàfin mi rí yín fín o ẹ foríjì mi o mi rí yín fín o. Mo ń kíra mi ẹ kú mọ̀ pé njọ́ tí mo wá sọ́dọ̀ yín gan àìfàyè gbà wá ká ṣe fídíò gẹ́gẹ́ bí àwọn ọba yòókù ṣe ń fàyè gbà mí
ni ò jẹ́ mo kíra mi bẹ́ẹ̀ níwájú yín tí mo ní bàbá ọmọ aládìkún ni mí èmi ọmọ ládé tí mo ń kíra mi wájú yín bí ẹ̀ẹ̀mejì ni tẹ́yìn náà mọ̀ bẹ́ẹ̀ bí wọ́n dẹ̀ ṣe ń kí wa nú agboolé wa nìyẹn kábíyèsí mi jẹ́rìí yín fi o ọmọ yín mo jẹ́ omi ìṣẹ́bẹ̀ o mo fi sọ̀rọ̀ níwájú bàbá wa Ọ̀nìrìṣà ni ẹ dáríjì mi o mi ń bú yín o ẹ ṣé. mo wá síwájú òsàlẹ̀ nìyẹn fúnra ara mi ẹ̀rọ mi wọ̀ mo wá fi ẹ̀rọ mi wọ́n fi gúnlẹ̀ níwájú òsà tí ìbá ṣe pé bàbá mi fẹ́ràn mi ó wá ní mo bọ̀ níbi àṣẹ òsà àṣẹ Olúwa irú mi ò sí ẹni tó yẹ kó súnmọ́ bẹ̀ yẹn ó yẹ kí n jìnnà síbẹ̀ torí pé ọmọ aládùúgbò ni mí ọmọ Oòduà òrìjínà ni mí èmi ní ìyá rẹ̀ ń kì mí ní bí ìsìn orí mi ń wú ó ní ládé bàbá ò lè yọ mí kúrò nínú Aláàfin ò lè bùtà ó ní táwọn bàbá mi bá wò ó sè o èmi ọmọ ń kì mí ọmọ ládé Aláàfin ọ̀ládé adé bàbá mi lọ́gbà tó gbé fáláàfin orí adé ọmọ ládé kù ọmọ ọ̀pọ̀lọ́ sí mẹ́sìn àdúgbò orí adé ń pàtàkì láti mú ọdí ẹni láti mú tí olóko ọmọ aládùúgbò mi ní àwọn bàbá ìyá mi tí wọ́n wà níbí àwọn bàbá ìyá mi ti wà ní Ilé Ifẹ̀ yìí tí lè sọ iye ọdún àbúrò ìyá mi lè tó jókòó yìí ìgbà tí mo gbé mi ní 1985 mo dé sí ìrẹ́bù mi mo tẹ̀yẹ ẹgbẹ̀rẹ̀ lọ́dọ̀ àwọn bọ́dà mi àwọn fámìlì ìyá mi ni wọ́n lu ṣẹ̀kẹ̀rẹ̀ fún Ọọ̀ni láti ọdún tó ti pẹ́ látàrí bàbá wa ní Sọjí Adérẹ̀mí àwọn ọmọ tó kò bí wọ́n ṣe lẹ́gbọ̀n mo fẹ́ bọ́sẹ̀ fún ẹ̀gbọ́n nílé bàbá rẹ lọ́wọ́ mo ti ní ọwọ́ àti pẹ́ wá kí bàbá ẹ̀ mo nígbà tí wọ́n wá wọ́n tẹ̀lé mi bàbá mi náà ní bá mi yẹn jó ẹ̀ òun náà ló lé ẹni tí ó bá mú mi kó mú mi mọ́ Oòduà. àwọn ṣe ìjàngbara torí mo rí pé àwọn ẹ̀gbọ́n mi àtàwọn bàbá mi kan ń bínú kì í dẹ̀ ṣe mi tí mo gbẹ́ni táàrí níjọ́ tí bá sọ tẹnu mi ẹ̀ mọ̀ bí kì í ṣe mi ẹni tí máa ń bínú sí mi kó fi ọlá bàbá mi Oòduà kó dáríjì mí ọmọ ẹni ò ní ẹ̀yin ọmọdé ò ní mo rí jẹ ẹ̀yin bàbá wa ní yóò yí lọ́wọ́ kò sí bó ti fẹ́ ṣe tọmọdé wa pé kútọ́ dájẹ́ tó pẹja tó mú nǹkan ẹ̀jẹ̀ níjọ́ bá pààrọ̀ gidigba dandan ní kó pé wá kàn bàbá ẹ̀ mọ́lé mo ti pààrọ̀ gidigba mo dẹ̀ gbọ́dọ̀ gbé lọ bá àwọn bàbá mi mo ti wá gbé lọ bá àwọn bàbá kéékèèké mo wá padà gbé wá sọ́dọ̀ bàbá àgbà olórí oko pátákó. nígbà tí mo kọ́kọ́ dé mo lọ sí ọ̀dọ̀ bàbá Aláàfin bí ó àti rẹ̀ jẹ́ pé a sọ̀rọ̀ púpọ̀ mo wá lọ́dọ̀ bàbá mi Olúgbọ́n ó wá ní bàbá Olúgbọ́n ní Sunday wọlé sí náà so ti dé ọ̀dọ̀ Ọọ̀ni olórí aládé gbogbo mo ní mo sàpọ́mẹ́ntì Ọ̀túnba lọ́fẹ́ mú mi sẹ́ Ọ̀túnba dá Ọ̀túnba lọ́kẹ́ kábíyèsí bá ń bá wí Ọ̀túnba ní kábíyèsí. Ìfẹ́ Oyèlágbò. What's the meaning of Oyèlágbò? Survivors of the turbulence. What turbulence? Flood turbulence. Àwọn tó yé ńgbà yẹn. Àwọn tó yé inú lásìgbò. Oyèlágbò. Àwọn ló bẹ̀rẹ̀ second Ifẹ̀. Ẹ máa wọ̀ tí èèyàn bá bímọ mẹ́ta ọmọ tó bá ń ṣe gbọràn alias olè máa ń fún alias olè máa ń fún ọmọ tó bá ní gbọràn olóyè alias olè máa ń fún ọmọ tó bá ní gbọràn tó bá gbọràn ọmọlúwàbí ẹ ṣe kí ni ìtumọ̀ ọmọlúwàbí ọmọ tó jẹ́jẹ́ àwọn kristian wọ́n ní ọmọ tí inú àbí ìtọ́mọ tí inú àbí ọmọ tí lúwa bí ṣe lúwa yẹn olóko wọn bọ́lẹ̀ látòrí òkè yẹn náà fi bẹ̀rẹ̀ lùi gbàtọ́ bẹ̀rẹ̀ lùi wọn ní bàbá wọn ní ìyá sẹ́n pé omi ti gbé ogun wọn lọ tí wọ́n sábà pé bàbá lúwa ní bàbá mi oníyá mi sìn àwa lọmọ tí lúwa bí nǹkan tó ń jẹ́ ọmọ lúwa bí nìyẹn ọmọ tó ń jẹ́ ọmọ lúwa bí nìyẹn ṣùgbọ́n gbà tó fẹ́ yí wa mọ́lẹ̀ náà wọ́n máa ń pẹ́ nú àyàn ọ̀jẹ̀mọ́ lúwa àtọmọ́ nú àti ajẹ́ àwọn náà wá jìtàn tiwa wọ́n lọ rí pákéjì wọn àtà padà fún wa ojú yẹn lọ àwọn ilé wa gbòòrò gan Ifẹ̀ Oyèlágbò gbòòrò gan at a point this place could no longer contain them so wọ́n wá gbé nǹkan tá ń pè ní tamagbe tí yóò gbé policy they came up with an expansionist policy alright there's a need to expand abọ́dọ̀ gbòdì gbogbo ilẹ̀ wa dé gan ṣe mọ́ kàn wá bí wọ́n kàn sáà fáwọn sọ àwọn tí wọ́n tiẹ̀ mọ́ bí tí wọ́n kàn sọ ti fa
níbo ni ilẹ̀ wá dé Ifá ló wá ṣàlẹ̀ fún wọn pé ilẹ̀ yín ẹ lókun o ẹ lódò Ọya torí gbogbo táìmì yẹn lára àwọn 400 àwọn yẹn àwọn 200 ti kúrò ń fẹ́ like Ọya like Agẹmọ ti lọ Jẹ̀bú àwọn òòṣà kan ó wà kú 200 àwọn nífẹ̀ẹ́ dé ní bó ṣe ń bá yín sọ̀rọ̀ òòṣà 200 àwọn ní wọn lè tàn ló wà fún so lára àwọn tó ti lọ ní Ọya wà ṣé lára tó ní wọn tó máa wà níbo ló lókun lọ níbo lọ sàrà nígbà lọ níbo lọ Ọya dúró sí Ifá ló wá tó àṣírí pé ṣe bẹ́ẹ̀ mi tílẹ̀ yín dé ẹ máa lọ sí omi oníyọ̀ ìbẹ̀rẹ̀ olókun sápamọ́ sí kò lè máa rí pé olókun ẹ máa ń bọ olókun. Gàgátà ẹ ṣe kíákíá tó ní àwọn ẹ máa lọ síbẹ̀ ẹ máa lọ síbi odò Ọya ibẹ̀ ni Ọya lọ sápamọ́ sí nítorí pé Ọya lọ dúró síbẹ̀ lọ sí ìpè ní odò Ọya bẹ́ẹ̀ ni tó ṣe ń sìn òkè báà láti wá fẹ́ débẹ̀ ibi ẹ̀ máa jìnnà lọ́wọ́ lókè cataract lọ́dọ̀ wá pè ní cataract òun ló ṣe olùsí ọlọ́fún ìṣẹ́gbójú yẹn fọ́ ọmọ lódà ọmọ ẹ̀jẹ̀ tó bá lọ bómi oníyọ̀wà ó gbọ́dọ̀ jẹ́ ẹ̀jẹ̀ ọmọkùnrin kan ó gbọ́dọ̀ jọmọ ìlọ́dọ̀ tó gbọ́dọ̀ wá ó wá ń kọjá lọ níwájú lẹ́nu gẹ̀rù gíìtẹ̀ gbogbo àwọn olóyè àwọn olóyè wá rí àwọn ọwọ́ ọmọ ẹ̀ ọwá ń tiẹ̀ ajíbógun ló bẹ̀ jẹ́ ajíbógun ọmọ ẹ̀ ọwá ń bí tó bẹ́ kó tó bàbẹ́ ìlà tó máa lọ bomi ní ìwà má lọ bọ́ wá wọ́n wá rán lọ sí olóògbé tẹ́rí ọwá ń bí ẹ̀ ló jẹ́ ọwá òná ní pé ẹ̀ tó bu okùn ẹ̀ ní ọwá ó bu okùn ẹ̀ sẹ́gbà tó débẹ̀ yẹn ó lóbi wọ́n yẹ ẹ̀ ń bẹ́ o wọ́n ṣorí sí nǹkan fún un ibi tó dúró sí lọ́ọ̀ náà ń pè ní ẹ̀nà ọwá lẹ́kọ̀ọ́ ta ló mẹ́kọ̀ọ́ dáadáa sẹ́nu ọwá wà lẹ́kọ̀ọ́ ṣẹ́gbẹ́ ètò wa tábà sọ̀tàn 20,000 years ago ẹ sì máa rá àwọn traces tó wẹ́ pé ẹ máa mú evidence jáde òbòkun kí ló sì máa ń pè ní òbòkun ọwá tó lọ bu òkun wá ọwá kò tí ì parí wá ní òbòkun àtàkùnmọ̀sà àbí ọwá òbòkun àtàkùnmọ̀sà ọwá ẹni tó bu òkun tó ti òkun mọ́ ọ̀sà ẹ ṣe kábíyèsí o kábíyèsí o ọwá tó lọ bu òkun tó wá ti bí òkun mọ́ ọ̀sà ó tán ọwá ló discover òkun òun ló tún discover ọ̀sà. ìrànwọ́ ò ní parẹ́ láíláí. àṣẹ rú àmì ẹni tó bá ní ìrànwọ́ parẹ́ yọ parẹ́ tí. àṣẹ. so kẹ́lẹ̀ mọ̀ pé kóyìnbó tó gbé research wà láwa gan ti láti ní researchers lọ́dọ̀ wa láti mọ̀ tó ń pè research ọwá ló discover òkun àtọ̀sà ìgbà ló ti jẹ́ ọwá ọmọdé ìwá tó lọ bu òkun tó ti bí òkun mọ́ ọ̀sà ajígbógun gbogbo lórúkọ ìṣọwá alẹ́ àtìlọ́wá tó kọ́ pé ọmọdé ọwá ń bí so ìgbà tá àwọn olúwa bẹ̀rẹ̀ sí àwọn olúwa wọn kì í tá máa ṣe ni pé ẹ̀yin báyìí ó yẹ máa lọ bẹ́ẹ̀ ṣe ń lọ tá bá ti kan odò kìíní odò kejì odò kẹta ìbẹ̀rẹ̀ kẹ dúró sí ó yá wọn á gbé fàjọlẹ̀ odò àjáde odò bàbá ẹ̀ òkè ẹ̀yin báyìí máa lọ náà tá bá ti gbé bàbá ẹ̀ tí òkè tó kì í sílẹ̀ ìbẹ̀rẹ̀ kẹ dúró sí ẹ̀yin báyìí máa lọ tá bá dé báyìí tí wọ́n máa fún ọ ní sáìn tó máa rí tó máa mọ̀ pé bí ló yẹ káwọn tó sí bí ìfẹ́ sí bẹ̀rẹ̀ sí spread ṣẹ́kẹ́ báyìí náà ọmọ kan wà jẹ̀pẹ̀ ọdẹ́dẹ́ alẹ́ asọ̀rọ̀ míyàn ọ̀nà tí mo dá ìyàn ló jẹ́ ọ̀rọ̀ míyàn ọ̀rọ̀ tó amúkọlá wílò èmi ò mọ̀ràn tí tẹ́nìkan dá tán ń pè ní ọ̀rọ̀ mi bọ̀ ọ̀rọ̀ tí mo dá ìdá ọ̀rọ̀ tí mo dá ìyàn lójú ọ̀rọ̀ mi ọ̀fẹ́ orúkọ ẹ̀gbọ́n ni ọdẹ́dẹ́ jẹ̀pẹ̀ ọmọ líle pàkó lè tó yányán ṣùgbọ́n ṣe kọ́nà tó ọmọ líle tó wáyé nìkan ó lè wá wúlò kéèyàn lè wá tó wúlò fún àbáwá ibi tó bá lè náà máa ràn tí nìkan bá fẹ́ dàrú ó náà máa fi kó lọ tí nìkan bá dẹ̀ tó lọ́fẹ́ dàbẹ̀rù náà fi yá lọ fọ́ so ìgbà tí àwọn ìgòdòmígòdò tí ilẹ̀ wọn tó rújú pọ̀ wọ́n wá dífá wọ́n wá sọ wọn pé àìdí tí ẹ̀fí ní sinmi pé ẹ̀ládé kò sáṣẹ adé nìyí ẹ lọ gba àṣẹ adé ibi kan so ní ẹ̀dẹ́ ti gba àṣẹ adé ibi ìní gbọ́dọ̀ níbí ìyẹn ní Ògìṣó tó bá rán àwọn èèyàn wá pé kán wá gba àṣẹ adé ní Ifẹ̀ nígbà tán dé àwọn fẹ́ báwo tára àwọn ọba rán ọ̀rọ̀ mìíràn wọ́n ló máa lọ fún ọ ní royalty mẹ́rin you are going there to establish royalty wọ́n máa lọ dé wọn ládé wọ́n máa lọ establish ìpínlẹ̀ pé ní ọba àwọn ohun tó bá ń bẹ̀ leader lásán náà ní Ògìṣó lè ní leader wọn
ṣe pé ibi tádé bá wà ṣe máa wà bẹ́ẹ̀ a máa tùbà a máa túnṣe wọ́n á ṣòro wọ́n á ṣe gbé ìgbà tọ́nà mi wá débẹ̀ ṣẹ́gẹ́ ẹ̀gbẹ́ ojú sọ̀tàn ilé ìjọba yìí wọ́n wá tíyìn orúkọ ẹ̀kọ́ ní òye lágbọ́n tíyẹ̀ sí fi Àkànlúbẹ́ kí ni wọ́n fẹ́ fi Àkànlúbẹ́ òye kẹ́ẹ̀mù fi Àkànlúbẹ́ ní Ifẹ̀ ó ń kan ìlú bẹ́bẹ́ tó ń dá ìlú lẹ̀ kéékèèké ìtumọ̀ pẹ̀ Ifẹ̀ táwa lè ní Ifẹ̀ Àkànlúbẹ́ ni ìgbà tọ́nà mi ò débẹ̀ ọ̀rọ̀ mi wá fẹ́ ọmọ kan ọmọ òfìsùn ẹ̀ ló fẹ́ ó wá bí ọmọ fún ọmọ yẹn wá jẹ́ nítorí pé nǹkan iṣẹ́ tọ́nà mi ò lọ sí ó rí ṣe ọwọ́ ẹ̀ka ṣe ọwọ́ ẹ̀ka ó wá sọ ọmọ ẹ̀ ní ọwọ́ mi ká ṣe ẹ̀gbọ́n sáà. ẹ jẹ́ ká wọlé alájà ẹ jẹ́ ká alájà wọlé. Kọ́ má bínú ká lè control crowd ní máa bínú pọ̀ gan. ẹ má bínú ẹ jẹ́ ká alájà wọlé. tábà sí bẹ́ẹ̀ ẹgbẹ́ ẹ ṣe sọ ẹ̀ báyìí káwá sọ pé gbogbo àgbà yẹn. yóò lágbára. so ìgòdò yẹn ó wá sọ lọ́wọ́ mi ká torí iṣẹ́ tọ́lọ̀ ń gbélé lọ́wọ́ ló ṣe pàtàkì ká sọ gbogbo kìíní gan gidi tẹ́ bá ń sọ̀rọ̀ you must be talking with authority with confidence. ẹgẹ́ nísìn tẹ́bánikẹ́ sọ túnmọ̀ Ifẹ̀ Oyèlágbẹ́ ti mọ̀ Ifẹ̀ Òdáyé ti mọ̀ Ifẹ̀ Àkànlúbẹ́ ti mọ̀ sẹ́rí ìgòdò yẹn ìlú ni ìgbà tọ́rọ̀ mi wá débẹ̀ ọ̀rọ̀ mi wá fẹ́ wọn ó sọ́rí ọ̀túnmá ìgòdò yẹn ó wà sáàdì ilẹ̀ yíbo. torí ìtàn kan táwọn arábẹ̀ yẹn máa ń pa ẹ̀tì ní nǹkan máa fi ẹ̀ máa rí ẹ̀tì ní nǹkan máa ṣe bá rántí gbà kan báyìí ọba wọn ó bá ní ìṣàwọn olóyè kan láàfin ẹ̀yìn torí pé mo kọ́ àwọn olóyè lẹ́kọ̀ọ́ bí ó wá dùn pé àwọn ẹ̀kọ́ ọmọ ìkéré ló ń kọ́ àdúgbò ìlú tó bá ń gbà táwọn yẹn wá ń bo lẹ́kítọ̀ wọn ní gbogbo eléyìí ó wá dùn bàbá yẹn pé ilé ìkékeré ló ń kọ́ ẹ̀yìn olóyè mi èyí tó fi bá torí tí o jí pẹ̀lú yẹn ṣe rí ìbátan mi wá sọ ọmọ inú ọwọ́ mi ká Ifẹ̀ wá ní ọmọ yìí ó ti pẹ́ ìtàkù ìdúgbò ọdún bíi 15 years máa bọ̀ lé ambassadorial assignment kí náà máa yé the record you ọ̀rọ̀ yẹn was on an ambassadorial assignment so nígbà tó when the mission was accomplished Ifẹ̀ now record him back home so nígbà tó wá ń bọ̀ ó wá fún wọn ní ọmọ ẹ̀ ọwọ́ mi ká yẹn wọ́n ti ń pè ní ewé ká nílé tí wọn ó wá install wá ní kàn install ẹ̀ fún un ó pàṣẹ pé tó bá ti ń lọ sí ọmọ ẹ̀ ní kẹ́ install kẹ́lẹ́ máa forí balẹ̀ fún ìlú máa bẹ̀rẹ̀ sí túbà á máa tún sí àgbà náà ti ń dádé olóòjẹ́ pé ewé ká ní first ọba ó dẹ̀ jẹ́ wá jẹ́ pé gbogbo ẹlú bá jọba ńlẹ̀ Benin ọmọ ọ̀rọ̀ míyàn ni ọba tó wà ńlẹ̀ Benin lé ní kò rújú kò náà rẹ̀ parọ́ ó lọ́mọ ọ̀rọ̀ míyàn lò ó lọ́mọ òdúdó àdẹ̀lú bó sì rí ni tó yé ìsìn so bílẹ̀ ìwá sí bóyí pé ṣẹ́rí a lọ sí Uganda láìpẹ́ ní last year the president Yoweri Museveni hosted us so Museveni wá sọ fún wa wípé there is a tribe tó ń fẹ́ kí bàbá rí nílùú wọ́n pe tribe yẹn ní Luo L-U-O ẹ máa gbọ́n sí o ṣẹ́rá àwọn ọba image àwọn ọba tó jẹ́ yìí òòṣà kan wà bí morúkọ òòṣà yẹn kí ló òòṣà tó máa ń yọ sí ọ̀nà lójú àlá yẹn tó máa ń jáde sí ọ̀nà lójú àlá mẹ́sẹ̀ bá mi bèèrè náà òòṣà ojú àlá yẹn tó bá rí ìbílẹ̀ bá mi bèèrè lọ́wọ́ yẹn òòṣà yẹn tẹ bá fẹ́ bẹ́ẹ̀ tó wà sí tẹ bá fẹ́ rí ẹ̀ tó ń jẹ́ aládìkún gangan ẹ fẹ́ rójú ẹ̀ òòṣà yẹn lè máa ó wà lára fún awádá máa sọ fún wa awádá sọ fún wa ó wà lára 401 yẹn ẹ kàn ní láti consult ẹ kẹ́ gbogbo tó wáyé kó sí aládìkún gangan máa jáde sí yẹn máa rí tẹ́ máa sáré yà kó sí rí òòṣà yẹn náà lò fún ìpínkù fún Facebook bá wọn tó jẹ́ ní Uganda. no níbí báyìí sáwájú nígbà tá a lọ Uganda yẹn mo fẹ́ sọ̀tàn Lúwo lẹ́yìn wò yìí Lúwo ní obìnrin kan tó jọba bàbá yìí wá sọ fún wa pé president sọ fún wa pé òun fẹ́ kọ́ òníra àwọn èèyàn òun bí báyìí pé wọ́n ti kọ́kọ́ máa ń yọ̀ lẹ́nu pé Nàìjíríà làwọn ti wá pé south western part of Nigeria làwọn ti wá olóbi ìyá tó bí Adékọ́lá ní Adékọ́lá Tẹ̀lú tó jẹ́ the first Olúwo kó tó di pé ìtì ìṣẹ́lú wòrò débẹ̀. ọmọ ẹ̀dọ́ wọn lọ tẹ olótẹ ìwòdó ṣùgbọ́n nǹkan tó ń sọ fún wa ni pé àwọn ìmárùkú nìkan ni ó bí ara ó láwọn ẹ̀gbọ́n ṣẹ́wọ́n láwọn ẹ̀gbọ́n nígbà tó ìjọba tán gẹ́gẹ́ bí ìtàn tán sọ fún wa lọ́hùn wọ́n ní ẹja ariwo pọ̀ ìgbà tí àbúrò bàbá àwọn jọba inú wa bí àwọn bàbá àwọn méjì làwọn bàbá àwọn tó kù yẹn àwọn ẹgbẹ́ yìí àwọn àkúsí àwọn alọ́mọ àtẹ̀lébà fún
ọmọ yín no ṣẹlẹ̀ ìyá ìbímọ ok ó wá fọmọ ẹ̀ jẹ ọmọ ẹ̀ ó bí Adékọ́lá Tẹ̀lú ó wá fi jẹ Olúwo inú wa bí àwọn ẹgbẹ́ pé tí a máa tẹríba fún ọwọ́ abínú kò fẹ́ ṣé bẹ́ẹ̀ ni so yẹn sìn wọn á lọ tẹ̀lé ìlú yẹn náà wọ́n pè ní Luo tribe ní Uganda wọ́n kàn yọ w yẹn kún mi ìfẹ́ mo ń tọ́ láti kanjú orú mú wa ṣe ṣáìdì yìí this will also tell us báwa ṣe ń ṣe democracy àti management àti leadership kóyìnbó tó dé rárá ẹ bá wo àwọn ọ̀ọ́ni nǹkan fìyàn wò yìí mẹ́jọ lápọ̀ ṣùgbọ́n gbà láyé ìgbà sẹ̀ mẹ́sàn péré ni wọ́n ọ̀ọ́ni àtàwọn mẹ́wàá àtàwọn mẹ́sàn tẹ́lá mẹ́jọ yẹn kó ìkìlá nígbà ìṣe ó wà very important irọ́ àwọn mẹ́jọ yẹn they were contemporaries of Odùduwà àwọn tó rẹ́sì pẹ̀lú Odùduwà tó tún wà subdue tó wà.